èyí ni bí ìgbẹ́jọ́ àwọn afurasí tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba Tinubu ṣe lọ l'Àbújá. Adájọ́ Joyce Abdulmalik ti ilé-ẹjọ́ gíga àpapọ̀ nílùú Àbújá ti pàṣẹ pé kí wọ́n ju àwọn afurasí 6 tí ìjọba àpapọ̀ fẹ̀sùn kàn wípé wọ́n gbìmọ̀pọ̀ láti gbàjọba ààrẹ Bọ́lá Tinubu sí àtìmọ́lé. Adájọ́ pàṣẹ yìí lẹ́yìn tí agbẹjọ́rò àgbà àti mínísítà ètò ìdájọ́ ní Nàìjíríà Lateef Fagbemi àti ìgbìmọ̀ olùpẹ̀jọ́ yọjú sí ilé-ẹjọ́ ibi tí ìgbẹ́jọ́ àwọn 6 náà tí wọ́n fẹ̀sùn kàn oníkókó 13 kan ti bẹ̀rẹ̀. Orúkọ àwọn afurasí tó farahàn nílé-ẹjọ́ náà ni ọ̀gágun àgbà Muhammad Ibrahim Gana tó ti fẹ̀yìntì, ọ̀gágun Erasmus Oshogobia Victor tóun náà ti fẹ̀yìntì, Ahmed Ibrahim tó jẹ́ ìǹsìpẹ̀kítọ̀ ọlọ́pàá, Sikeri Umoru òṣìṣẹ́ tó ń tún iná mọ̀nàmọ́ná ṣe nílé iṣẹ́ ààrẹ l'Àbújá, Bukari Kashim Goni àti Abdulkadir Sani tóun jẹ́ onímọ̀ nípa ẹ̀sìn Islam. Gómìnà ìpínlẹ̀ Bayelsa tẹ́lẹ̀ rí Timpa Silva náà wà lára àwọn afurasí ọ̀hún, ṣùgbọ́n ohun tí a gbọ́ ni pé ó ti na pápá bora. Gbogbo àwọn afurasí 6 tó farahàn nílé ẹjọ́ ni wọ́n sọ pé àwọn ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan àwọn. Ilé ẹjọ́ tún sọ pé kí ẹnìkan ṣe ògbufọ̀ lédè Haúsá fáwọn 2 nínú àwọn afurasí náà tí kò gbọ́ èdè Gẹ̀ẹ́sì dáadáa. Agbẹjọ́rò ọ̀kan lára àwọn afurasí náà, Muhammad Indayako, sọ pé òun ti béèrè fún bẹ́ẹ̀lì oníbàárà òun sì jẹ́ kí èyí di mímọ̀ fún ìgbìmọ̀ olùpẹ̀jọ́. Indayako wá rọ ilé ẹjọ́ láti sún ìgbẹ́jọ́ náà síwájú kí òun lè túbọ̀ ṣiṣẹ́ lórí àti gba bẹ́ẹ̀lì oníbàárà òun. Agbẹjọ́rò náà tún rọ ilé-ẹjọ́ láti pàṣẹ fáwọn agbófinró pé kí wọ́n máa fáwọn agbẹjọ́rò àwọn afurasí náà láàyè láti bá wọn sọ̀rọ̀. Ó ní òun kò tí ì láǹfààní láti bá oníbàárà òun sọ̀rọ̀ láti oṣù kẹsàn-án ọdún 2025. Àwọn agbẹjọ́rò àwọn afurasí yòókù náà sọ pé àwọn náà ráyè láti bá àwọn oníbàárà wọn sọ̀rọ̀. Ní àhámọ́ àjọ iléeṣẹ́ ológun DIA làwọn afurasí náà ti wà, àmọ́ agbẹjọ́rò àgbà Nàìjíríà rọ ilé-ẹjọ́ wípé kó pàṣẹ pé kí wọ́n gbé wọn lọ sí àhámọ́ àjọ DSS. Mínísítà ètò ìdájọ́ tún sọ pé òun kò mọ̀ pé àwọn agbẹjọ́rò àwọn afurasí náà kò láǹfààní láti bá wọn oníbàárà wọn sọ̀rọ̀. Ó wá ṣèlérí wípé àwọn agbẹjọ́rò náà yóò máa láǹfààní báyìí láti bá wọn sọ̀rọ̀. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.